Ọlọ́run ọba Ọlọ́run ọba. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́. Nigeria government sọ pé ó ń pọ́n, ìṣe ló ń pọ́n. Gbogbo ayé lórí pé ọ̀gẹ̀dẹ̀ yìí ń bàjẹ́ o. Ọ̀gẹ̀dẹ̀ yìí ìṣe ló ń bàjẹ́ o. Nigeria government ẹ̀ sọ fún wa pé ìṣe ló ń pọ́n. Ní wọ́n sọ fún wa pé ìṣe ló ń pọ́n torí olè tó fẹ́ jà. Torí fẹ́jẹ torí àtẹnujẹ wọn ṣe lọ sọ pé wọ́n ń pọ́n. Wọ́n lọ́gẹ̀dẹ̀ ń pọ́n ni àjẹkùrú kó tán láwo. Nigeria government sọ pé ìṣe ló ń pọ́n. Ṣé ti gbọ́? Ṣé ti gbọ́ ohun tí Nigeria government ṣe? Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀. Ṣé ti gbọ́ ohun tí Nigeria government ṣe? Ṣé ti gbọ́? Àbẹ́ẹ̀ ti gbọ́. Ohun tèmi kàn mọ̀ ni wípé ìlú tó bá fẹ́ parun, ìlú tí wọ́n bá fẹ́ parun, tí àwọn òyìnbó tó lè máa ń ṣe dáadáa, ìlú tó bá fẹ́ parun, bẹ́ẹ̀ ni èdè ló máa kọ́kọ́ gbà lọ́wọ́ wọn. Èdè ló máa kọ́kọ́ gbà lọ́wọ́ ìlú tó bá fẹ́ parun, èdè. Bẹ́ẹ̀ ni àkọ́kọ́ náà a sì ń complain lórí wípé wọ́n gbé English wá, wọ́n fi pa èdè Yorùbá run. Tọ́wọ́n máa sọ fún wa ní school pé don't speak vernacular. Ẹ máa sọ Yorùbá ní school. Tọ́wọ́n máa sọ pé don't speak vernacular, don't speak vernacular. Èdè mi, èdè tèmi ló ń sọ ní ló ń pè ní vernacular. Tó ń pè ní vernacular tó tún máa nà wá lé lórí nínú níléèwé wípé à ń sọ vernacular tó máa èdè mi, identity mi, personality mi. Èdè mi identity mi ogbó ní kíbi tí bá lọ èdè mi ni. Ìlú tó bá fẹ́ parun, wọ́n máa kọ́ gba èdè wọn lọ́wọ́ wọn ni. Bí àwọn British bó ṣe dọ́gbọ́n fi English tó fi pa èdè wa mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni tí ó bá ṣe pé bóyá ọlá àwọn alálẹ̀ pẹ̀lú Ọlọ́run tó dá wa sí orílẹ̀-èdè Yorùbá tó wò pé èdè yìí ò ní parun, tó jẹ́ kí àwa kan ká ṣe retain èdè yẹn láti máa sọ bó ṣe lè jẹ́ pé àgbọ̀ dáadáa náà. Bẹ́ẹ̀ ni àgbọ̀ dáadáa náà. Ṣé bí ìgbà kan ni bàbá Ọbásanjọ́ tó pa history rẹ̀ ní school? Mo ti gbọ́ pé lẹ́nu ọjọ́ mẹ́ta ó fẹ́ pé bàbá Gàgà ti dá padà, ó ṣe yẹn dáadáa. Òtí rọ́nà òní àádọ́gbọ́n nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní máa lo kakó mọ̀ torí wọ́n ti bá ti rí ayé wọn jẹ́, wọ́n ní bàbá Gàgà ti dá padà. Tó pa history rẹ̀ ní school tí wọ́n fẹ́ ká mọ ibi tá ti ṣẹ̀ wá, tó wọ́n fẹ́ ká mọ àṣà wa, tí wọ́n fẹ́ ká mọ ìṣe wa, tó wọ́n fẹ́ ká mọ nǹkan kan nípa wa, tó ń pa history rẹ̀ ní school. Bàbá Ọbásanjọ́ yẹn náà àwọn yẹn ti gbà wọlé. Ọmọ Fúlàní ni wọ́n, Ọlọ́run wọ́n ti gbà wọlé fún wọn Yorùbá. Ní bàbá Ọbásanjọ́ àwọn ti gbà. Ọ̀rọ̀ tí mò ń ṣe tèmi yìí kí n go straight to the point ibi tí mò ń lọ. Bẹ́ẹ̀ ni on this matter tí mo fẹ́ sọ yìí o, bẹ́ẹ̀ ni wọ́n wá fi èdè tó fẹ́ gbé wá, èdè tó gbé wá yìí tó tẹ̀ ti gbé wá báyìí torí wọ́n ti sign ẹ̀ báyìí ní ìsìn. Ó ti wà officially pé kọ́ máa sọ ní kọ́ máa kọ́ wọn ní school báyìí ní ìsìn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn wọ́n sign ẹ̀ létí etí, wọ́n sign ẹ̀ létí etí, but ní ìsìn wọ́n ti sign ẹ̀ wípé kọ́ máa kọ́ wọn ní school báyìí ní ìsìn. On this matter tí mo fẹ́ sọ yìí, wọ́n ò fi èdè wọn gba èdè wa, wọ́n fi èdè wa pa èdè, wọ́n fi èdè wọn pa èdè wa. Ṣùgbọ́n ní ọjọ́ iwájú kí ni implication èdè tó sọ pé káwọn ọmọdé yìí kọ́ máa sọ ní school? Bẹ́ẹ̀ ni kí ni implication èdè tí wọ́n sọ pé káwọn ọmọdé yìí máa sọ ní school? Bàbá Gàgà ní o, Nigeria government ní o, wọ́n gbé èdè wa, wọ́n gbé èdè, wọ́n ní kọ́ máa sọ èdè Ṣinkó, èdè Chinese ni bàbá Gàgà sọ pé kọ́ máa sọ ní school ní ìsìn. Wọ́n fẹ́ fi èdè Chinese wọ́n fẹ́ fi pa èdè wa mọ́lẹ̀. Wọ́n ò fi gba èdè wa o, ṣùgbọ́n style wọ́n fẹ́ fi pa èdè wa mọ́lẹ̀. Torí tá bá ń ba lọ báyìí, wọ́n ṣe sign ẹ̀ ní o, wọ́n ṣẹ̀ṣẹ̀ sign ẹ̀ ní wípé kọ́ máa kọ́ èdè Chinese ní school. Ẹgbẹ́ tó lọ́wọ́ kí la fẹ́ fi Chinese ṣe? Ṣáwọn tó ń tajà tó ń ṣe business ní Nàìjíríà tó lọ sí Chinese tó sọ pé tí wọn ò rájà wọn ò rí ọjà ara wa sí Nàìjíríà ni? Àbí kí ni èdè Chinese tó ti wá jẹ́ pé kọ́ máa kọ́ èdè Chinese ní school? Mo náwọn ọ̀rẹ́ Ṣinkó tó jẹ́ pé wọ́n smart gan, wọ́n dẹ̀ wà kọ́nì, wọ́n wà straightforward, not all of them because mi ò sọ pé gbogbo wọn, but láwọn tèmi ti bá ṣe rí ni o. Kí ni ìpàdé ọlọ́jà pẹ̀lú lásìwọ̀n tí bàbá Gàgà sọ pé tó ti sáyẹn? Ó wà nínú pépà, bí oníyìnbó ṣàràbò pépà ló ti gbé o, màá fi wọ̀nyí o. Àwọn pépà tó ti gbé, Arise News wọ́n ti gbé, Tribune gbé, Vanguard gbé, àwọn pépà ti gbé dáadáa ni. Eléyìí ò ṣe pé àràbù náà, eléyìí ò ṣàràbù. Ohun tí mi ò bá rí mi ò ní sọ. Ṣùgbọ́n kò wá já mi lẹ́nu ní pé à ń jẹ́ ìkúrú kó tó ẹ̀ tún gbọ́wọ́ ẹ̀ sáwọ́. À ń sọ wípé wọ́n fi English wọ́n fi pa èdè Yorùbá mọ́lẹ̀. Ẹ̀yin tó sọ pé kó tó máa kọ́ Chinese, kí wọ́n fẹ́ fi Chinese ṣe? Wọ́n máa kọ́ Chinese ní school tó bá di ọjọ́ iwájú ní ìsìn. Táwọn yẹn tó bá lọ adopt èdè yẹn, tédè yẹn bá lọ dùn mọ́ wọn lẹ́nu, báwo lọ ṣe nígbàgbé èdè Yorùbá?